ah ọlọ́run mọ́ fìyà jẹ á sẹ́rí oṣù sẹ́rẹ́ téèbù ń pè ní January ó máa ń gùn gan fẹ́ni tí ó bá ló lọ́ o tó búrókì àwa dàbí pé ọjọ́ tí ń bẹnu rẹ̀ bíi pópó ju ọgbọ̀n àtẹyọ ọ̀kan lọ bíi pópógójì àbí jù bẹ́ẹ̀ lọ gbá àti fi gbogbo owó sọdún tán tá a ti yá yálà yòlò bí ẹ ń yẹ ẹran gbígbẹ àti gbàgbé ọ̀rọ̀ èèbò tán ní if you don't earn like them don't spend like them èyí ò ní pé bówó ò bá wọlé sọ́wọ́ rẹ bí ń ṣe ń wọlé sọ́wọ́ àwọn ọ̀rẹ́ rẹ tó sì mọ àṣírí ọlá wọn mọ́mọ́ náwó kówó kọ́ ọmọ bá jìyà kíyà ẹ̀sẹ̀ ọ̀nà tó àwọn ọmọ ayé òde òní bíi tèmi ẹjẹ́ asáré wo òǹkà Yorùbá tá à ń bá bọ̀ ṣé ìgbàgbé pé a ti sọ nípa àwọn òǹkà onígbèdéke èyí ohun reference number pàápàá jùlọ àwọn tó jẹ́ nípa ìdí ogógún multiples of 20 ń gbà wò láti ogún dé igba 20 to 200 a tún ti wo àwọn òǹkà tí ń bẹ láàrin wọn èyí ohun tá a bá bẹ̀rẹ̀ sí í ro mẹ́wàá mẹ́wàá mọ́ wọn tá à ń pè ní àádọ́ lónìí ẹjá wá wo nǹkan kan tá a bá ní òǹkà ìdí mẹ́wàá mẹ́wàá that is multiples of 10 ṣé mọ̀ pé ìdí mẹ́wàá àkọ́kọ́ ní 10 ẹ̀wàá kí ni ìdí mẹ́wàá tó kàn 20 ogún kí ni ìdí mẹ́wàá tó kàn 30 ọgbọ̀n kí ni ìdí mẹ́wàá tó kàn 40 ogójì kí ni ìdí mẹ́wàá tó kàn 50 àádọ́ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tá bá wá láwọn ìdí mẹ́wàá mẹ́wàá wọ̀nyí láàrin wọn tá wá ń fi òǹkà kéékèèké sáàrin wọn bó la ṣe ń pè é n tí mo pè lóǹkà kéékèèké ní òǹkà láti ení sí ẹ̀wàá that is from 1 to 10 ẹjá jọ kà á ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán ẹ̀wàá. òfin tó wá wà ń bẹ̀rẹ̀ tí Yorùbá bá ní lé èyí ò ní pé added to tí wọ́n bá ní dín less from tí wọ́n bá ṣẹ́wárí tábàrò ẹyọ kan èjì ẹ̀ta ẹ̀rin mọ́ ìdí mẹ́wàá kan á lò lé added to ó lé ìta ń rò mọ́ àmọ́ tó bá ti di pé ó ti pé márùn tá à ń rò mọ́ a wá bẹ̀rẹ̀ sí sọ pé ó dín ní ìdí kẹwàá tá a fẹ́ lọ bá less from the next multiple of 10 fún bí àpẹẹrẹ ẹjẹ́ á mú mẹ́wàá àti ogún that is 10 and 20 torí lẹ́yìn mẹ́wàá ogún lọ́kàn láàrin wọn ń kọ́ tá bá fi ẹyọ kan tá a fi pẹ̀lú mẹ́wàá that becomes 11 right ìní Yorùbá ń pè ní ọ̀kànlénímẹ́wàá ọ̀kànlémẹ́wàá àwa gé kúrú sí ọ̀kànlá tó bá di 12 ó ti di méjìlénímẹ́wàá tá a gé kúrú sí méjìlá tó bá di 13 ó ti di ẹ̀ẹ́tàlá àbí mẹ́tàlá tó bá di 14 ó ti di ẹ̀ẹ́rìnlá àbí mẹ́rìnlá àmọ́ tó bá ti wá di pé aro márùn mọ́ 15 ẹ mọ́ gbàgbé òfin wa yóò bẹ̀rẹ̀ sí mọ́ dín ní ìdí kẹwàá tá a fẹ́ lọ bá which in this case is 20 ogún a wà ní márùndínlógún that is 20 less 5 tó bá di 16 a ní mẹ́rìndínlógún 20 less 4 tó bá di 17 mẹ́tàdínlógún 20 less 3 tó bá di 18 méjìdínlógún 20 less 2 tó bá di 19 ọ̀kàndínlógún 20 less 1 ẹ jẹ́ wá mú òǹkà kan ẹ jẹ́ mú àádọ́ta eléyìí ò ní 50 ṣé mọ̀ pé ìdí kẹwàá tó kàn lẹ́yìn àádọ́ta ní ọgọ́ta 60 láàrin wọn ẹ jẹ́ wá wò ó tí n bá fi ẹyọ kan tí mo fi pẹ̀lú àádọ́ta 51 màá wá ní ọ̀kànléláàádọ́ta ẹ mọ́ gbàgbé pé tó bá ti jẹ́ láti ẹyọ kan sí mẹ́rin a mọ̀ ló lé tí n bá fi méjì mọ́ tó jẹ́ 52 màá ní èjìléláàádọ́ta tí n bá fi mẹ́ta sí tó jẹ́ 53 ẹ̀ẹ́tàléláàádọ́ta tí n bá fi mẹ́rin sí tó jẹ́ 54 a wà ní ẹ̀ẹ́rìnléláàádọ́ta àmọ́ tí n bá ti lè sọ di márùn-ún ẹ rántí òfin wa yóò bẹ̀rẹ̀ sí mọ́ dín ní ìdí kẹwàá tí mo fẹ́ lọ bá which in this case is 60 ọgọ́ta màá wá ní márùndínlọ́gọ́ta that is 60 less 5 tó bá di 56 màá ní mẹ́rìndínlọ́gọ́ta 60 less 4
tó bá di 57 màá ní mẹ́tàdínlọ́gọ́ta 60 less 3. Tó bá di 58 méjìdínlọ́gọ́ta 60 less 2. Tó bá di 59 ọ̀kàndínlọ́gọ́ta 60 less 1 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé rí pé Yorùbá dùn? Ẹ pàdé mi ní fọ́nrán tí ń bọ̀. A kú àsìkò yìí.